ó ṣẹlẹ̀ o, olóyè Sunday Igboho ti wọ́ ìbà Gani Adams re ilé ẹjọ́. Wàhálà mìíràn tún ti ń rúgbó bọ̀ báyìí láàrin olóyè Sunday Igboho ajàfẹ́tọ̀ọ́ ọmọ ilẹ̀ Yorùbá pẹ̀lú ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ ìbà Gani Adams lórí àwọn onírúurú ẹ̀sùn tí olóyè Sunday Igboho tí ó fi kan ààrẹ ìbà Gani Adams tó sì kọ ìwé ránṣẹ́ sí ilé ẹjọ́ gíga kan ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Wednesday ọjọ́ 3 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí. Àlàyé rèé lẹ́kùnrẹ́rẹ́ nípa n tó ṣokùnfà ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n gbé yìí pẹ̀lú kókó ohun tí wọ́n kọ sí inú ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi ránṣẹ́ sí ilé ẹjọ́ gíga ọ̀hún. Ṣùgbọ́n kí n tó wá tẹ̀síwájú, ìkànnì DIGINAIJA tẹlifíṣọ̀n lẹ balẹ̀ sí yìí, ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì, kí ẹ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ ṣé púpọ̀. Amòfin J.A. Sanusi tí ń ṣe agbẹjọ́rò fún olóyè Sunday Igboho Adéyẹmọ Òòṣà ló kọ̀wé ìpẹ̀jọ́ náà sí ilé ẹjọ́ gíga ọ̀hún lórúkọ oníbàárà wọn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sì kọ sí inú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún, olóyè Sunday Igboho sọ fún ilé ẹjọ́ wípé kí wọ́n pàṣẹ fún ìbà Gani Adams kó san 500 million naira owó ìtanràn fún àwọn ẹ̀sùn èké tó fi kan òun. Àwọn ẹ̀sùn ọ̀hún ló sì dá lórí wípé olóyè Sunday Igboho máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbénipa fáwọn olóṣèlú. Kódà ó ti ṣiṣẹ́ agbénipa rí fún ààrẹ Bọ́lá Tinubu, ìyẹn city president orílẹ̀-èdè Nàìjíríà báyìí láwọn àsìkò ìgbà kan. Kàsà ẹ̀sùn ńlá rèé o. Olóyè Sunday Igboho wá fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Wọ́n ní nínú ohun kan tí wọ́n ká sílẹ̀ ní ọdún 2021 ní ààrẹ ìbà Gani Adams ló ti sọ àwọn ọ̀rọ̀ yìí. Aside 500 million naira owó ìtanràn tí olóyè Sunday Igboho wá ń sọ fún ilé ẹjọ́ pé kán pàṣẹ fún ààrẹ ìbà Gani Adams kó san fún òun, ó tún ní kí ilé ẹjọ́ kán dá ààrẹ ìbà Gani Adams lẹ́bi ọ̀rọ̀ òun o, kí wọ́n sì sọ fún kó dá 10 million naira owó tí òun fi pe ẹjọ́ yìí sí ilé ẹjọ́ padà fún òun. Àmọ́ ṣá, ìbà Gani Adams kò tí ì fèsì kankan sí ọ̀rọ̀ ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ilé ẹjọ́ kò tí ì mú déètì ọjọ́ tí ìpẹ̀jọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Àmọ́ ẹ̀yin èèyàn wa, kí lẹ lérò lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa fi sí kọ́mẹ̀ǹtì káàjọjọ máa gbọ́rọ̀ ọ̀hún yẹ̀ wò. Tẹ́ ẹ bá wá gbàgbé, ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni olórí òṣìṣẹ́ nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Táyé Àyìndé làwọn náà gbé ìbà Gani Adams re ilé ẹjọ́ tí wọ́n sì fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kàn wọ́n bíi ti olóyè Sunday Igboho yìí. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọ̀gbẹ́ni Táyé Àyìndé ni wọ́n fagilé ìwé ìpẹ̀jọ́ ọ̀hún tí wọ́n sì sọ wípé àwọn ò bá ìbà Gani Adams ṣe ẹjọ́ mọ́. Bó wá ní ẹ̀yin èèyàn lérò wípé ọ̀rọ̀ ìpẹ̀jọ́ tí olóyè Sunday Igboho tí ó kà sí ìbà Gani Adams lẹ́sẹ̀ yìí yóò tún wá yọrí sí? Gbogbo bó bá ṣe wá ń lọ, DIGINAIJA tẹlifíṣọ̀n á máa mú wá sí etí gbọ̀nyín, àníjẹ́ tí yín ó di sí. Títí dìgbà míì tí àtúnwá jọ máa pàdé, ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lábẹ́ fọ́nrán yìí, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì, kí ẹ sì máa share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.